Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. Ajẹ́pà ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Ọwọ́ tẹ àwọn tí wọ́n rán kó wá pa olóyè Sunday Igboho. Ṣé lóòótọ́ ni àbí irọ́ ni? Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe lórí ìkànnì yìí, ipe táwọn ò bá ti rí báyìí, àwa kì í sọ o, ìta bá rí gan-an á ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ òun ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa mọ gbogbo bó ṣe ń lọ, láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ẹ ti mọ̀ wípé gbogbo irọ́ tí wọ́n bá ń pa níta, èyí tó bá jẹ́ òtítọ́ rẹ̀ lẹ́yìn yóò máa gbọ́ lórí ìkànnì yìí. Ṣé lóòtítọ́ wọ́n rán wọn pé kó wá pa olóyè Sunday Igboho? Ṣé rí ìyàwó Yorùbá wuyì tó wà lókè yìí náà, ọmọ náà tún pẹrẹpẹrẹ àṣírí pẹ̀lú àwọn fídíò ọlọ́kan òjọ̀kan. Àwa náà tún máa tún pẹrẹpẹrẹ àṣírí fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣáà yẹ ká farabalẹ̀, a máa play fídíò tòkè náà fún yín. Ẹ ti mọ bí a ṣe máa ń ṣe é. Ní ayé Buhari, a mọ̀ pé wọ́n rán wọn pé kó wá pa olóyè Sunday Igboho mọ́lé, tí àwọn DSS àti àwọn sójà tí a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó kó olóyè Sunday Igboho yọ. Láìpẹ́ yìí náà, nígbà tí wọ́n fẹ́ lọ gba àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀kan lára àwọn ìrú ẹkùn, àwa náà rí i pé ó yìnbọn sí Sunday Igboho láti ẹ̀yìn, tí olóyè Sunday Igboho náà tún sì fi ẹnu ara ẹ̀ tí wọ́n fi ẹnu ara wọn sọ lórí íńtábíù tí wọ́n ṣe ní pé ọ̀kan lára àwọn ìrú ẹkùn ó yìnbọn fún wọn. Wọ́n ní kí kò bá sí nǹkan ìṣẹ́ ò ṣe kí ni kò ń dédé ṣẹ́. Olóyè Sunday Igboho, bó jẹ́ ti bílẹ̀ mọ̀ ṣe máa ṣe dáadáa o, nítorí pé kò sí nǹkan tó máa ṣe olóyè Sunday Igboho. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ń gbìmọ̀ ìkà sí olóyè Sunday Igboho, ọwọ́ máa tẹ̀ wọ́n, àṣírí wọn á sì máa tú. A rí i pé olóyè Sunday Igboho ti ṣiṣẹ́ takuntakun. Ẹ wò ó ká tó tú pẹrẹpẹrẹ àṣírí gbogbo bí olóyè Sunday Igboho ṣe tẹ̀lé wọn lọ gba akẹ́kọ̀ọ́ tó lọ sí Ìgbòho náà, tí ó pàṣẹ fún wọn pé tẹ́ ẹ̀ bá tètè rìlíìsì ẹ ti pa láboyún, tẹ́ ẹ̀ bá rìlíìsì ọ̀wọ́n ìtẹ́gbé wípé òun á fojú yín wọn máa bó. Kí náà wọn Fúlàní ṣe, ó sáré lọ rìlíìsì wọn. Ẹ wò ó pẹrẹpẹrẹ àṣírí wà tá a máa tú fún yín. Ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyàwó Yorùbá wuyì, nítorí pé àwọn Muslim náà ti sọ di woro sí woro, àwọn náà ti sọ di woro sí woro báyìí. Káyà ṣọ́ra nílẹ̀ Yorùbá. Ẹ ká sáré gbọ́rọ̀ lẹ́nu ìyàwó Yorùbá wuyì. Àwọn wèrè yìí múra ogun o, àwọn wèrè rèé o. Finally, wọ́n padà tún ṣí géètì ọgbà wèrè kalẹ̀. Àwọn mùsùlùmí wọ́n ti múra ogun o. Mo máa ń sọ fún yín wípé no amount of èpè tẹ́ lè ṣẹ́ fún àwọn olóṣèlú Nàìjíríà kò lè ṣiṣẹ́. Èmi mo sọ fún yín bẹ́ẹ̀, Yorùbá wuyì lórúkọ mi. Kò sí èpè tẹ́ lè ṣẹ́ fún àwọn ìjọba Nàìjíríà, kò lè work. Kódà kí wọ́n sọ báàgì ráìsì di 1 million naira, kí wọ́n máa kó gbogbo owó yín, kò lè ṣiṣẹ́ o. Kò sépè tẹ́ lè ṣẹ́ fún wọn. Wọ́n ti fún Jagaba ní condition tó máa fi win election 2027 láti nọ́ọ̀tì o. Gẹ́gẹ́gẹ́gẹ́ ó padà get started, á padà débi tá à ń lọ. Àwọn mùsùlùmí wọ́n ti múra ogun o. Àwọn ọmọ Mali, ọmọ Senegal, àwọn ọmọ Senegal ti múra ogun pẹ̀lú wa nílẹ̀ Yorùbá o. Wọ́n ní kó sí everybody mọ́lé, wọ́n ní kó pa anybody. Àáfàá kan ló sọ̀rọ̀ ní nọ́ọ̀tì, àáfàá Yáyá
òun ló sọ̀rọ̀ ní nọ́ọ̀tì láti ìjẹta everybody ń bọ́ta gbàgbàgbà nígbà ó ní àwọn làwọn ní nàìjíríà ó ní mùsùlùmí ló ní nàìjíríà ó ní ẹni tí ò bá fẹ́ síláàmù muslim ticket ní kẹ́ ẹ dìbò fún 2027 ó wá lẹ́ni tí ò bá fọ́ síláàmù ó lẹ́ lè fi nàìjíríà lẹ́kẹ̀ lọ kẹ́ máa kó lọ Burkina Faso àbẹ́ máa lọ sí Kútọ́nù ni ó ní gbogbo ẹni tí ò bá ti fara mọ́ ìsìláàmù ó ní ẹ máa kó lọ Kútọ́nù ó láwọn làwọn ní nàìjíríà ìyẹn la ṣì ń rún láti jẹta tá àti ìrún tán làwọn tilẹ̀ yorùbá náà bá bọ́ta o wọ́n ní kán pàyà láyà anybody tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sọ wípé ẹni tí ò bá ṣe òṣìláàmù mọ́ wọ́n ní kán pa wọ́n lànà bí ní kán pa eléyìí nísìn wọ́n ti bọ́ta oṣòṣìláàmù o oṣòṣìláàmù o tó bá ti ń jẹ́ ọmọ yorùbá tó bá ti ń tẹ̀lé culture ilẹ̀ yorùbá tó bá ti ń ṣe nǹkan tó ti lè yorùbá ń ṣe ohun tí a jogún bá culture wa heritage wa ìdá òjélégún ni o jọlọ́ya ni o àbò tiẹ̀ ṣe òòṣà kankan tó bá ti jẹ́ ọmọ yorùbá wọn ní kan parí ni o èmi kọ́ ni mo sọ o mo wá pẹ̀lú fídíò ni jẹun pé kò sẹ́rìí kò sọ̀rọ̀ ni yorùbá wuyì èmi ò lè ní sọ̀rọ̀ kí n má fún yín ní fídíò ẹ̀ ó ti di gbàgbós nàìjíríà ti dàrú báyìí àwọn òṣìláàmù láwọn làwọn ní nàìjíríà wéréré wéréré ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ kàṣẹ ẹ̀ka ẹlẹ́kùn dédé àsìkò yìí according to the time tí sòyí bàbá yorùbá wuyì ló ń tọ̀ mí yorùbá wuyì ni mò ń jẹ́ èyí ni August 10 2026 if you are coming across my page for the first time pàṣẹ ọ̀rá ń sọ yìí ẹ wá fi opportunity yẹn kí bá wa fi like ètò yìí kí bá wa fi share kí bá wa fi opinion yín sí comment section níwọ̀nba analysis kékeré tí mo fún yín nípa fídíò tá a fẹ́ show fún yín àwọn fídíò tá a fẹ́ gbé jáde nípa analysis díẹ̀ tí mo rọra kàn ra tó mo ti analyse ẹ̀ ni àbí mo ra brief ẹ̀ fún yín ẹ bá wa kọ comment ẹ bá wa fò opinion yín sí comment section ṣé ẹ ti rẹ́dí àti gba òṣìláàmù tipátipá àwọn ìsìláàmù ṣe ti rẹ́dí are not pé o lè wọ́n jẹ́ mùsùlùmí ilẹ̀ yorùbá o wọ́n ní wọn ò fara mọ́ o jẹ́ mùsùlùmí ilẹ̀ yorùbá ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó máa mọ̀yàn bẹ́ lórí tó máa mọ̀yàn gé lápá tó máa mọ̀yàn gé lẹ́sẹ̀ tó máa mọ̀yàn fàtù lóhùn tó máa mọ̀yàn ṣe bó bá ṣe wù wọ́n Elédùmarè bá wa bless ms bàbá bá wa bless àkànbí alọ́ba happy birthday àkànbí alọ́ba my birthday mate happy birthday mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń jà takuntakun Maliki Musa á dá fún ẹ tí ó pọ̀ mo ti rí sẹ́nìgà àtàpàkò sẹ́nìgà mo rí tó ń bá tó sọ pé Maliki Musa abiyamọ lòun abiyamọ kiyù díẹ̀ olórí ibú dédé àtàpàkò sẹ́nìgà ẹ fi Maliki Musa lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó jíṣẹ́ táwọn orúmọlẹ̀ ẹran ilẹ̀ bàbá wa la wà ilẹ̀ bàbá wa lélẹ́yìí ẹ lọ́sẹ̀ nìgà àtàpàkò sẹ́nìgà ẹ fi Maliki Musa lọ́rùn sílẹ̀ ẹ kó ṣìyín lọ bí tẹ́ ẹ ti wá ẹ̀yìn wèrè déédéé àti tó ń lo tẹ̀kíà fún wa àṣírí kankan nu yín òbò àmọ́ yín àmọ́ tẹ́ ẹ fẹ́ palẹ̀ yorùbá run ni ọlọ́run ò ní gbà fún yín ẹ wá wo ìlànà kọ́kọ́ play àfáàyè because fídíò mẹ́wàá ló wà níbi tàbí ẹ play kọ́kọ́ play àfáàyè tàbí kọ́kọ́ lọ kí n tó play fídíò àfáàyè yẹn mo fẹ́ sáré play fídíò kan fún yín àwọn kan bọ́ta ẹ bá mi gbọ́ nǹkan tí wọ́n ń sọ náà kákọ́ sọ̀rọ̀ díẹ̀ lórí wọn àtọ́dọ̀ sọ́dọ̀ àwọn òṣìláàmù oríṣiríṣi àwọn ilé màá ti ya wèrè kẹ ẹ bá ti ń sínwìn àwọn wèrè màrè bó ń bọ̀ lọ́dọ̀ yìí ò tí ì dé ẹ kà lọ sọ́dọ̀ àwọn ẹ̀wọ̀n àwọn kọ̀ọ̀pù tó bẹ́ẹ̀ kó sílẹ̀ ni ààrẹ níṣẹ́ mi ta lè ṣe ọtí là ń tà torí pé ká má bàa jalè ká má bàa gbẹ̀ dọ́kọ. ẹ̀yin tẹ́ wà lórí TikTok
tẹ́ bá fẹ́ wò wá lórí YouTube àwọn fídíò stand show ẹ wá sórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn náà lè máa fi wá lórí YouTube Yorùbáwùyí náà là ń jẹ́ àwọn obìnrin kan ni wọ́n bọ́ síta tí wọ́n fi ẹ̀hónú wọn hàn yìí ká kọ́kọ́ gbọ́ tiwọn ká tó wá lọ sọ́dọ̀ àwọn Kọ́ńpléètì ọtí tá bẹ́ẹ̀ kó sílẹ̀ ni. Ààrẹ ní ṣíkìtà lè ṣe ọtí là ń tà. Torí pé ká má bàa jalè, ká má bàa jẹ dọ́kọ. Torí ẹ̀ lọ́jọ́ tí wọ́n bẹ̀bẹ̀ fún ìjọba wa Tinubu ká má bàa kó lẹ̀. Bàbá kọjọ torí Ọlọ́run kò sí tó lè ṣe. Ààrẹ ní kankan ẹ̀bẹ̀ la ń. Kọjọ ẹ̀wọ̀n náà ní ìsìn láti bí 6 years tọkọ ní ti pẹ̀lú ọmọ mẹ́rin ọjà yìí náà mọ̀ ọ́. You see, we are pleading with the federal government to leave embargo on sachet and faith because our people are dying. Since the day they said they should not sell, even this morning, about 30 or 60 people come to me that they don't see anything, they don't get anything for their children again. So, and it is this business we are doing to cater for our family. It is this we are doing to send our children to school. It is this we are doing to do goodness things. So for this, please we are pleading for our President to talk to our good mother, Chief Mrs. Adeye, to please leave embargo on this because if this is done, this thing happen. You know what will happen? They are going to make us as a street beggar. There is going to be plenty alert. There is going to be all this. Sit down, ọwọ́ gbogbo àwọn tó jẹ́ olórí wa lórílẹ̀-èdè àwọn ọmọ àjọmọ́ ni but àwọn tí ń tó kí nìyẹn ṣe dáhùn bá jẹ́ máa wọn complain tí wọ́n ṣe jáde àti bùkán ní ìṣúná rẹ̀ àjẹjẹ. ẹ̀yin èèyàn wa wọn báyìí tẹ́ wà lórí ṣóyì tẹ́ ń wò wá ẹ bá wa tẹ turn up lórí ṣóyì mo ẹ̀ṣẹ̀ lọ wò ó sìn I like ṣóyì àìjẹ́ kí kọ́mẹ́ǹtì yín máa flow kò jẹ́ kí ṣóyì rìn ẹ bá wa gbé ṣóyì ẹ bá wa gbé kó rìn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá la fẹ́ sọ nípa ẹ̀ àwọn àáfàá tí wọ́n bọ̀tà tí wọ́n ní kí wọ́n pa yín nílẹ̀ Yorùbá ní kó ṣe yín mọ́lé wọ́n ní kó ṣe anybody mọ́lé nílẹ̀ Yorùbá kí èèyàn bold kó ní àyà káyẹ kó ní àyà kó ọmọ ẹrú lásán kó ní àyà kó bọ́ta kó ní gbogbo ọmọ aládé ilẹ̀ Yorùbá kí wọ́n pa anybody ó ní kí wọ́n sí anybody mọ́lé ó ní wọ́n gbọ́dọ̀ jẹ́ kẹ́ jáde kí àyà kó ọmọ ẹrú kó máa halẹ̀ mọ́ ọmọ ọba ó ní mo mú wá fún yín mo kàn yàbàrà lọ síbi àwọn ọlọ́tì yìí ni màá fẹ́ ká bá wa sọ̀rọ̀ nípa àwọn ọlọ́tì ká lè lọ síbi táwọn gangan ọ̀rọ̀ nípa àwọn ọlọ́tì kí lẹ rí sí kí ni kí ìjọba ṣe I just need view advice from ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá àwọn ìyá tí wọ́n ń ta fẹnujà sachet drink sachet ọtí ni sachet ọtí drink ni so ìjọba ti bá nẹ̀ wọ́n láwọn ọmọ ń dìdàkudà wọ́n ló ń fa many kidney failure wọ́n ló ń ṣe gbá ó ń ṣàwo wọ́n ní fèkì ẹ̀ pọ̀ ń ta àti fèkì àti original ìjọba ti báǹdì ẹ̀ nísìn àwọn ìyá yìí wá wọ́de wọ́n níṣẹ́ táwọn ń ṣe táwọn fi ń jẹun táwọn fi ń bọ́ ọmọ ìlú ti le àwọn tó ń mú náà wọ́n ní tọpọ́n ti ń ṣe fèkì ẹ̀ ní àwọn mú kan thank you my love àwọn mú kan kò dáa àwọn tó lọ rà míì kíní kan so ẹ bá wa kí ni kí ìjọba ṣe níbi eléyìí nísìn ṣé kàn fi àwọn ìyá tó ń ta fẹnujà kàn fi wọ́n sílẹ̀ nígbà tá a mọ̀ wípé many drivers àwọn awakọ̀ ní garage kó tó ní pọ́n lọ wa ọkọ̀ wọn á kọ́ lọ gba fẹnujà wọn á da fara wọn á mú ó fa tó ń fa accident tó pọ̀ àwọn ìyá yìí wọ́n máa bọ́ ọmọ ọ̀rọ̀ ti di pé ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba rẹ̀ kò ṣe rọ́ọ̀lù kí ni kí ìjọba ṣe tí máa ríran méjì tó bá lè pè wọlé lórí ẹ̀ 2 people péré kátó lọ sọ́dọ̀ àwọn wèrè alákatakítì ẹjọ́ kí ni kí ìjọba ṣe. Màámi ẹ ṣe gan ẹ kú ètò mà. àjọ ń ṣètò ni. ẹ kú jẹ́ mẹ́ta. jọmọ pọ ni. ẹ ra mà.
ẹ ṣe. lágbára náà ilẹ̀ Yorùbá gbé wa Ọlọ́run á mú wa délẹ̀ lérí láṣẹ Ọlọ́run. Ẹ̀mí ṣẹ́rí nǹkan tẹ́mi tiẹ̀ pé wọlé sí ni fídíò clip àfà oníranù yẹn tí mo rí tó ní kàn ìyẹn kọ́ là ń sọ lọ́wọ́ yìí sí àwọn ìyá ọlọ́tì yẹn ọ̀dọ̀ àfà yẹn á lọ síbẹ̀ àwọn ìyá ọlọ́tì yẹn kí ni kíjọba ṣe. tí wọ́n bá ta kinní yẹn lóòótọ́ èmi ò kí mutí but at the same time kò sí nǹkan tó fẹ́ àwọn ìyá yẹn nǹkan tó fi ń bọ́ mọ nìyẹn because kò sí iṣẹ́ mi tó fẹ́ ṣe kò sí iṣẹ́ ìtòrí ẹ̀ láyé sọ pé ní kíjọba kí wọ́n ṣèlú yẹn because tí wọ́n gbogbo kìnìún ọtí yẹn tó bá ní kọ́ máa tà mọ́ nísìn tí wọ́n bá láwọn kan tà mọ́ kí náà fẹ́ kọ́ máa ṣe kí náà fẹ́ kọ́ máa fi tọ́jú àwọn ọmọ. so ẹ̀yin support so àwọn yẹn máa kú ní bára àwọn máa gba bára ni so kò sí nǹkan tó fẹ́ ṣe sí i kò tí ẹ wo. so ẹ̀yin support kíjọba fi wọ́n sílẹ̀. ìjọba máa fi wọ́n sílẹ̀ náà ni because tíjọba bá fi wọ́n sílẹ̀ kí náà fẹ́ máa ṣe màámi. ó dáa èmi kọ́ lè máa bèrè lọ́wọ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn fún wa ní lẹ́sìn bàbá fi wọ́n sílẹ̀ báwọn ìyá oníyà fẹ́ ṣaṣẹ́wó gan-an èèyàn mélòó ló fẹ́ ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà. abẹ́gàn ò lé mọ́ ẹni bàbá ṣe wọ́n sùn gan-an kò jẹun kánú. Ọlọ́run ṣàánú ọ̀rọ̀ yẹn kí bàbá Tinubu kí wọ́n jọ torí tọ́ lọ. ọwọ́ mi ló tẹ̀ ẹ jọ ẹ̀yin ẹ bá sọ̀pọ̀tì pé kí ìjọba fi àwọn ìyá yẹn sílẹ̀ kí wọ́n máa ta ọtí wọn lọ ẹ bá wa kọ 1 kí n kà á ẹ̀yin tẹ́ bá wà wò pé ọtí yẹn ń ba ayé àwọn èèyàn jẹ́ ó ń kó bá àwọn èèyàn ó ń fa kidney failure àwọn ní kí lorúkọ ẹ̀ àwọn tí wọ́n ṣe ayédèrú ẹ̀ náà pọ̀ ẹ bá wa kọ 2 tẹ́bá fẹ́ kí ìjọba fi wọ́n sílẹ̀ wípé àwọn ọmọ wọn á jẹun àwọn náà á jẹun kò síṣẹ́ ẹlòmíì tó ń ta pàrágà lọ sí yunifásitì kò ríṣẹ́ ṣe ló yẹ kó máa ta pàrágà ẹ bá wa kọ 1 pé ìjọba bàbá Tinubu ẹ jọ̀ọ́ o 2 láàárín o àti rí 1 ẹyọkan àti rí 2 mẹ́ta 2 kíjọba káńsù wọn tẹ́bá fẹ́ kíjọba káńsù wọn ẹ bá wa tẹ 2 kíjọba fi wọ́n sílẹ̀ àwọn ọmọ wa jẹun ẹ bá wa tẹ 1 ẹ jọ̀ọ́ ẹ yẹ ká sáré gbé èèyàn kan sí kábà lọ sọ́dọ̀ àwọn wèrè àwọn ará bí 2 mà ló wá pọ̀ o 1 bíi 3 1 di 4 2 ti ń lọ bíi 10 o àrò kí náà yẹn máa jẹ báyìí ẹ bá wa gbóhùn sókè lórí ọ̀rọ̀ lọ́tì làwọ̀ ẹ bá wa gbóhùn sókè àti gbé kọ́ọ̀lù yín sáà. lórí ọ̀rọ̀ àwọn ìyá ọlọ́tí la wà báyìí tọ́wá ti gbé kọ́ lẹ́nìkan sí káwọn lọ sọ́dọ̀ àwọn wèrè yẹn. ẹni tó bá fẹ́ wọlé lórí TikTok ẹ send at me tó bá fẹ́ wọlé lórí TikTok send at me wọ́n report page mi jù ẹ bá wa gbọ́n sókè láàrin ìṣẹ́jú kan sá yes sir láàrin ìṣẹ́jú kan àwọn ọlọ́tí yẹn kan fi wọ́n lẹ̀ àbí wọ́n fi wọ́n lẹ̀. ṣé ẹ rí lérí ọ̀rọ̀ ọlọ́tí yẹn kí ó tó di wípé bí àìsàn báyìí ó ń ṣe àwọn èèyàn káàkiri gbogbo ìlú tí wọ́n pè ní Nàìjíríà yẹn ṣé bí ó ní àwọn ọtí kan tí wọ́n mú ní gbogbo Nàìjíríà yẹn tẹ́lẹ̀ tí ó dẹ̀ kí ń fa ìjàmbá sínú àgọ́ ara àwọn ìjọba àwọn ni kí wọ́n wá àtúnṣe lé lérí láti mọ bí ọtí òrìjínà ó ti wà ní ìlú yẹn kò sí orílẹ̀-èdè náà tí lóòótọ́ mọ ọkọ̀ tú o pípẹ́ tẹ pípẹ́ kọ́ mi yìí ọ́ tẹ́mi lọ́rùn báyẹn kò sí orílẹ̀-èdè náà tí tó ṣe pé wọ́n ti káńsù ọyẹ láyé ọtí ò ṣe káńsù ṣùgbọ́n ọwọ́ àwọn ìjọba gẹ́gẹ́gẹ́ lọ́wọ́ torí àwọn ni wọ́n ń fi àyè lẹ̀ láti jẹ́ wípé kí àwọn ọtí tí ò yẹ kó máa wà ní orí igbá kó máa wá ta káàkiri kó máa wà lórí igbá tíjọba tí wọ́n bá ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí adarí nítòótọ́ gbogbo pé ọtí tí ń fa ìjàmbá sínú àgọ́ ara yẹn wọ́n mọ ọ̀nà tí wọ́n máa gbà láti fi wọ́ gbogbo ẹ̀ kúrò lẹ̀. ok kí ìjọba kanta fake ọtí lẹ̀ ń sọ ti yín. kí wọ́n mọ bí wọ́n ti gbogbo àwọn tí àárọ̀ gbùgbù yẹn kí wọ́n mọ bí wọ́n ti kalẹ̀ ṣùgbọ́n láwọn kan tí wọ́n mú ọ̀sán láwọn kan tí wọ́n mú tẹ̀ báwọn tí wọ́n ṣe àyẹ̀wò. a ti máa ṣe ṣó mo kò tó láwọn ìyá yẹn mo kò sáré ṣe lé fún wọn ni
káàkiri bá bàjọba sọ a ti máa ṣe ṣú àwọn òwòrán tó ní kó máa pa wá nílẹ̀ Yorùbá ṣe tó bá ti pè wọlé lórí ọtí yẹn ẹ kà ṣe ní 1 minute please 1 minute lórí ọtí yẹn àwọn tó ń ta ọtí sachet ṣé kàn fi wọ́n lẹ̀ kó máa fi wọ́n lẹ̀ 1 minute káwá lọ sórí ṣòwò gangan ẹ lè bá wa gbọ́n sókè sà 1 minute sà. pé tó bá wù yìí. yes sir ní dààmú sà. ọmọ advice tèmi táwọn ìyá rẹ bá ń gbọ́ wa fún tara wa náà ṣe cancel ẹ̀. ok ẹ wo example tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn ẹ ní ọ̀wọ̀n driver kan tó drive lóòótọ́ náà ń ṣe ẹ̀ parọ́. bẹ́ẹ̀ni. tó máa já pẹlẹbẹ wọn mú ẹni tó mu pẹlẹbẹ tó ń drive ẹ mọ̀ pé tó bá dáàrin ọ̀nà ọ̀run máa kùn ún. òun ò kí ẹ̀ lórí ọ̀wọ́n bíi 18 tó kó sínú mọ́tò. anẹlẹ́kejì ìyá mi tẹ bá dé Apọ́gbọ̀n ọmọ Èkó ní yẹn máa mọ tí mo sọ dáadáa tẹ bá dé Apọ́gbọ̀n. under bridge. NSC tẹ bá gbé NSC lókè NSC tẹ bá ra NSC ní Apọ́gbọ̀n ìdọ̀tí tẹ máa bá ní abẹ́ NSC tèmi ti rà rí ni tọ́jú ìjọba sọ fún mi o. fake NSC nìyẹn ẹ máa dúró ẹlòmíì tí ò ní wò bẹ́ẹ̀ tí wọ́n mú lẹ máa gbọ́ pé heart failure kìíní kan ṣó ti yé yín èmi bìlìbì pé gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe wọ́n fẹ́ tún ibẹ̀ yẹn ṣe ni náà ṣe kọ́kọ́ cancel ẹ ṣeun ilé tó bá wọ́ a máa kọ́ wó gbogbo ẹ̀ wálẹ̀ tá a máa ṣe foundation yẹn dáadáa ni ẹ mọ̀ pé nílùú tẹ́mi àti ìjọ wà yìí ẹni tó bá mọ tí drive ẹ mọ̀ pé DUI ni ó máa gbà sọ́wọ́ ni tó ní kúrò ní rẹ́kọ̀dì ẹ̀ tó máa láyé. tó bá ṣe ogbó nǹkan bẹ́ẹ̀ sọ pé if you want to drink àti wípé àwọn tó bá fún lancet náà máa ta ọtí kì í ṣe anybody tó máa ṣe nù yàrá ẹ̀ tó ti yẹ yín kan tí mo sọ pé owó tó máa fi máa gba lancet lọ ti gan is gonna be kò ní sí pay. bàbá wa ṣe mọ̀ pé wọ́n ń ṣe àwọn Hollandia milk Milo Bonfita àwọn ọkùnrin bó wọ́n ń ṣe wọ́n nù yàrá ṣá. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ó ṣe pure water ní toilet. ibì kan níjọba máa ti bẹ̀rẹ̀ ìyá mi. ok ẹ ṣeun gan adúpẹ́ sà ẹ ṣeun. ẹ má yẹ ká pè mọ́ lẹ́yìn èèyàn kan tàbí ẹgbẹ́ èèyàn má yẹ ká pè mọ́ nísìn ká wá ṣe ṣó tàbí ẹ ṣe bókan bí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ two everybody ń sọ bókan ṣe eléyìí láti jẹ́ kí àwọn èèyàn kan bá wa sọ̀rọ̀ kíjọba lè bá wa gbọ́ àwọn ìyàwó àyí wọ́n lówó ọtí làwọn fi rán ọmọ àwọn ní school bẹ̀tẹ̀ ọtí yìí ó ń fa heart failure kidney failure fáwọn èèyàn kí ni kíjọba ṣe 1 minute sir. ẹ kú ètò mà. ẹ ṣeun. so lórí ọtí yẹn gbogbo wa náà la mọ̀ pé ní bọ́n ṣe ayédèrú tí wọ́n ń ṣe ó kó bá làáfíà àwọn èèyàn ṣùgbọ́n ìtọ́jà la ṣe ń bẹ ìjọba kíjọba kí wọ́n ṣe ìlú yẹn débi pé ní àwọn kan gbétò kalẹ̀ tó bá gbétò kalẹ̀ irú àwọn ìyá tó sọ pé ní àwọn máa sanwó school fees àwọn ọmọ àwọn á jẹun tíjọba bá gbétò kalẹ̀ tó ti free education bá wà táwọn ìjọba bá ń kíta fún education àwọn ọmọ ẹ mọ̀ irú àwọn ìyá yẹn náà nísìn ó possible kí wọ́n wá business míì ṣe kọ́rùn wọn fún díẹ̀ bóyá láti lè máa mọ́wọ́ lẹ́nu fáwọn ọmọ but because gbogbo ẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà yẹn gbogbo ẹ̀ ti dàrú mọ́ra wọn kò tiẹ̀ yéèyàn kò yéèyàn kó ṣàjọ torí dọ́lọ́ níjọ́ náà yẹn bóyá kó ní kálukú tiẹ̀ máa lọ kátiẹ̀ lọ kó ní kálukú lọ wá tó fẹ́ ṣe sọ̀rọ̀ ààrẹ ẹ̀ náà gbogbo Nàìjíríà ò lè work Nàìjíríà yẹn ò lè ṣiṣẹ́ wàláì Nàìjíríà ò lè ṣiṣẹ́ kò kí ṣe dandan kò pọn dandan kò pọn dandan Nàìjíríà ò lè ṣiṣẹ́ àgbọn parọ́ tọ́ra wa jẹ́ ní àgbọn parọ́ tọ́ra wa wo Ọlọ́run aṣáánú wa ọ̀rọ̀ àlú yẹn ti sùn yàn. ẹ ṣeun gan. yes ma ẹ máa bẹ tó bọ̀. à ń bàbọ̀ náà a ti kó lọ́dọ̀ tiwọn ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹranko àwọn ọmọ mẹ́ẹ̀ tó ní ká máa pa wá nílẹ̀ Yorùbá ogún ní ẹ gbà wá o àwọn ọmọ màálù àwọn ọmọ Sẹ̀nìgà àwọn wèrè wọ́n ní ká máa pa Yorùbá wọ́n ní kán sé Yorùbá mọ́lé o àwọn olórí ibú àwọn ẹni òfò àwọn ẹni ìyà ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu àwọn alágbàákò èèyàn o ojú wọn máa le kókókókó níbi òkú àgbọ̀kọ̀. wọ́n kò sùúrù kẹ́mú ọlẹ́rú. kó tó wá kù sùúrù ní sùúrù. ẹ̀kọ́ oníṣẹ̀ṣe lẹ́rú àwọn tó ń ṣèṣéde wọ́n ní ẹ kó wọn lẹ́rú wọ́n ní ẹ ṣe wọn mọ́ alágẹmọ ilẹ̀ Ìjẹ̀bú Olóòlù wọ́n ní gbogbo oníṣẹ̀ṣe pátápátá kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lákọ̀ọ́kọ́
ìṣẹ̀ṣe ohun tí a ṣẹ̀ṣe nígbà tí wọ́n ṣe tí a ṣẹ̀dá ṣe ìṣẹ̀dá wa ohun tí à ń ṣe ìṣẹ̀ṣe ohun tí àwọn bàbá wa tí a ṣẹ̀dá adẹ́dà ṣẹ̀dá ṣẹ̀dá wọn sí ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ohun tí a ṣẹ̀ tá à ń ṣe àṣẹ̀dá ṣẹ̀ wá sáyé ó ṣẹ̀ wá sílẹ̀ Yorùbá nígbà táwọn bàbá yín bá màálù sùn nínú igbó àṣẹ̀dá nífẹ̀ẹ́ àwọn bàbá wa ó ṣẹ̀dá wọn sórí ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin nígbà tí àwọn bàbá ti yín tí wọ́n rìn kiri tọ́jú ya lárìn ká nọ́mádìkì ni wọ́n rìn kú wọ́n lè rìn láti Sókótó wọ Kàlábá tí Amẹ́ríkà bá ṣí ọ̀nà fún wọn wọ́n lè rìn láti inú gbó Amẹ́ríkà wọ́n rìn ká ní bí ẹni tó ń dùn igi bí ẹni pàwọ́ la ṣépè fáwọn tó bí yín bí ẹni pé Yorùbá ló sà sí àwọn tó bí yín bí ẹni pé Yorùbá ló kórí burúkú báwọn tó bí yín now àáfà ó wá sọ èdè Yorùbá lẹ́nu àwọn ọmọ Málì ọmọ Senegal àwọn ọmọ bọ́ọ̀lù ìlú wọn tó kọ̀ bá mi dárúkọ àwọn ìlú àwọn wèrè yìí ó ní Ànábì ti pàṣẹ fáwọn fún káwọn ṣe wà mọ́lé ńlẹ̀ Yorùbá ogun dé o ogun má jà ẹgbà wá o ogun jà o ogun jà o ó ní Ànábì ṣáwà mọ́ Ànábì rí ni ṣáwà jẹ́ fámílì Ànábì ni ṣáàmà Ànábì rí ẹ parọ́ fún wa títí sí ẹ ní Ànábì o òun lẹ́nu àwọn Odùduwà ó rìnrìn àrè láti Sáúdí wá sí Ilé Ifẹ̀ ni o mo dẹ̀ ń bèrè lọ́wọ́ yín láti jọ yìí wípé ní gbogbo Ilé Ifẹ̀ pátápátá àárí ẹ̀dá kan tó ní jíìnì ẹ̀hùn ọmọ Sáúdí tó bá pẹ́ Sáúdí l'Odùduwà ti rìn wá ó yẹ ká ti rí nílẹ̀ Ilé Ifẹ̀ àwọn tí mú wọn máa ṣe sóró àwọn tó máa pupa àwọn tó máa ní irun àràbò kò sí nílé Ifẹ̀ o wèrè yín ìjọba tí ń lọ sí Mẹ́kà tẹ ti ń ṣe fídíò tẹ tó kù nílé ẹ ti mú ẹ̀hún iPod ẹ ti mú sínú báàgì ẹ ń dé Káàbà báyìí ẹ bá wa lọ sílé Odùduwà ní Mẹ́kà ẹ lọ bá wa ṣe fídíò níbẹ̀ ẹ ti lọ sàrí Ànábì ẹ ti lọ ṣe fídíò ẹ ti lọ Káàbà ajáràdò àsùwájú òbó ajára gbogbo ẹ lẹ ti lọ ṣe fídíò ẹ bá wa ṣe fídíò ilé Odùduwà ní Mẹ́kà a fẹ́ máa gbolé Odùduwà ní Mẹ́kà àwọn ọmọ Odùduwà Sáúdí rí ẹ wá wo wèrè yìí o Tinubu àkọ́bí ọmọ olódòdó Nàìjíríà DSS ẹ bá wa gbé wèrè yìí kúrò nílẹ̀ o ẹ wo bó ṣe rọjú etí ló dúró wọn bí etí ehoro yìí ẹ bá wa gbé wèrè yìí kúrò nílẹ̀ ẹ bá wa ṣe bí Burkina Faso ẹ palẹ̀ mọ́ wọn ẹ kó wọn lọ sí Sambisa jẹ́ kó wọn lọ jà ẹ bá wa lọ kọ́ lọ bá wa fèsì àwọn Boko Haram Nàìjíríà sójà Nàìjíríà army Nàìjíríà military wọ́n nídìí àti rìkútù àwọn èèyàn bí Burkina Faso ṣe ń ṣe ní Ibrahim Traoré Tinubu Ibrahim Traoré ọgbọ́n tó yín owó àti lásìbọ̀nù yín lẹ́gbẹ́ ẹ bá wa káwọn wèrè yìí lọ Sambisa ẹ jẹ́ kán lọ jagun ẹ bá wa kọ́ wọn lọ Sambisa o ẹ̀jẹ̀ wà lójú wọn mújẹmújẹ ní wọ́n wọ ọ̀jẹ́ láti máa gbá àárín ìlú àwọn wèrè yìí ò gbọ́dọ̀ máa gbá àárín èèyàn o Ànábì ṣáwá bá Ànábì rí mi ọmọ èdè olúwo l'Ànábì ọmọ olúwo l'Ànábì kí ló kàn wá kà Ànábì lágbọ́lé ebo gbogbo róòfò tẹ́ ẹ pa fún wa ó ti já o àtàǹpàkò sí ni gà fi màdìkì musálẹ̀ o kì má bọ́ta fún ẹ àtàǹpàkò sí ni gà fi màdìkì musálẹ̀ àwọn alálẹ̀ ló ń lu everybody wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ nígbàdàn Yorùbá jẹ́ ẹ bá tó mi burúkú yín lọ síbi tẹ́tí ń bọ̀ ẹ̀yin wèrè ọmọ Sùdánù ẹ kó gbogbo wèrè orí yín iná tó wà lórí yín yẹn kó lọ sí Sùdánù ẹ jẹ́ ká gbọ́ ọ̀rẹ́ nu wè ẹ wojú ojú wọn kí ló dé wọn máa ń le báyìí ẹ wojú ẹ̀ bó ṣe rí ojú wọn máa ràn kókókókó báyìí ni àbáwọn bíbù yìí ń gbé ọjà ni èmi ò rí tó sọ̀rọ̀ nínú wọn rí tójú ẹ̀ jẹ́ ń tú o ojú wọn máa ń le kókó àti tó ń pìtẹ́ǹdì gan tó máa lo tìláwà fún wa àbí kí ló máa ń pè é ojú wọn máa ń le ní bí ojú ajó fúrọ̀ ojú wọn máa ń le kókókókókó ní àwọn bíbù yìí máa gbé ọjà
wẹ́rẹ́rẹ́ o wẹ́rẹ́rẹ́ àwọn pípù yìí ń gbé ọ máa gbọ́jà ọlọ́run wọ́n máa fà nǹkan àwọn ilé no wọ́n máa mú something àwọn ọmọ science students làwọn ilé sọ́dọ̀ sọ́kẹ́ wẹ̀rẹ̀ tó ń la ẹni kò lórí sọ́dọ̀ olóṣì. báwọn jà ẹjà wọn lógun. jẹ́gbọ́. wọ́n kò zúúrù kẹ́mú ọlẹ́rú. ọlẹ́rú lórí ilẹ̀ bàbá wa. wọ́n zúúrù kẹ́tìlẹ̀ mọ́ wọn lé. ẹ sì dì mọ́ wọn. ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lọ ọjà. ẹ tilẹ̀ mọ́ wọn jáde àgbọ̀ níta. ẹ sì dì mọ́ wọn. ẹ máa gbà mí lórí ilẹ̀ bàbá wa wá kùkùrùkù kọ́ wá àkùkọ ni wá kùlùhù ẹsẹ̀ wọn mọ́lé ẹni wọn gbọ́dọ̀ lórí ilẹ̀ bàbá wa ó ní ṣan tó dáa jẹ ó ní jẹun tó ní ss ẹbí wa tó bẹ̀rẹ̀ yìí kú ọlẹ́ kótó tùlúwẹ̀ kótó fà tùlúwẹ̀ everybody kótó pa anybody o wẹ́rẹ́rẹ́ o ẹ̀yin tẹ́ sí ọgbà wèrè kalẹ̀ tẹ́ ẹ lọ pátí ní wíkẹ́ndì ẹ bẹ̀rù ọlọ́run ojoojúmọ́ ni máa ń sọ fún gbogbo ìjọba tẹ́ ẹ mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání nípa àwọn pípù ló máa escape lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ sí ọgbà wèrè kalẹ̀ mò ń sọ fún yín ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá lọ pátí ẹ tó kù sí wọn lọ́rùn tọ́lá náà ìjọba ya wèrè kò ní. ó yẹ kí lè rẹ̀ sí lọ gbé wèrè ọlọ́run ògùn gbọ́ ẹ kà tó bọ́ láti bẹ̀rẹ̀ mo wá fi láyè kẹkẹ gbọdọlẹ. báwọn jà ẹjà wọn lógun. ẹ bá wọn jà ẹjà wọn lógun gúnlé. wọ́n kò zúúrù kẹ́mú ọlẹ́rú. wọ́n zúúrù kẹ́tìlẹ̀ mọ́ wọn lé. ẹ sì dì mọ́ wọn. ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lọ ọjà. ẹ tilẹ̀ mọ́ wọn jáde àgbọ̀ níta. ẹ sì dì mọ́ wọn. lórí rẹ̀ bàbá adá. àwa mùsùlùmí lálẹ́tọ̀ àti ṣe kéfìrí mọ́ni kì í ṣe kéfìrí ní lẹ́tọ̀ àti ṣe wà mọ́ni. àti sàlẹ̀ yorùbá ńlẹ̀ yorùbá pàtùlùhù ó fẹ́ pàrọ̀ àwọn wèrè. wọ́n kí wọ́n tó lẹ́hùn kúlù mọ́ sọ́ọ́dẹ̀ mi. bí tọ́ bá ti bá wọn. sọ́ọ́dẹ̀ yẹ má kà ló lò ibi tẹ́ bá ti bá wọn kí ni kẹ́ ẹ ṣe fún wọn sọ́ọ́dẹ̀ yẹ má kà ló lò àfọ́ àtọ́ fàtùlùhù wọn kánà bí sọ nìyẹn ó ní ẹ pa wọn wọn bí ní ẹ pa wọn sọ́ọ́rọ̀ wẹ̀rẹ̀. bí tọ́ bá ti bá wọn. ẹjọ kí ló ń tẹ láti hide má sọ síta ẹ bóyá ń sọwọ́ yẹn pé ẹ̀yin èèyàn mi tẹ́ bá mọ sign tó ń dìbò yẹn pé ẹ bá wa kọ sí comment section ẹ bá wa kọ sí comment section wẹ́rẹ́rẹ́ ẹ gbà wá o DSS Tinubu gbà wá o Gúndé wọ́n ní kó tilẹ̀kùn mọ́ mo nílé àwọn wèrèrè o etí ló dúró bí ṣọ́ọ̀ṣì oko mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé ntó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹni ẹ yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀wọ̀n fún yìí o ohun tẹ́ ẹ bá ṣe fún yàn tẹ́ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yìí o. amọ̀dáre o. ẹ tẹ́ ẹ bá àrẹ tiẹ̀ bẹ́ẹ̀ bá àrẹ tiẹ̀ òun àrẹ tì í. fún àrẹ sì wà mọ́lẹ́ wọ́n ní kọ́ fún àwọn aláṣà rẹ̀ yìí o wọ́n ní kọ́ fún ọmọ Yorùbá aláṣà rẹ̀ sì mọ́lẹ̀ ẹgbà wá lórí ilẹ̀ wo Ògúndé o wèrèrè o Ògúndé ẹ jọ ń tọ́ra lórí show yìí ẹ bá wa like ètò yìí ẹ bá wa like ètò yìí fídíò tí mo fẹ́ play bí fídíò mẹ́jọ àbí mẹ́wàá ló wà lórí tí mo ti search kalẹ̀ báyìí tí mo fẹ́ play àwọn wèrè yìí wọ́n máa ja ogun either aláìkí ẹ̀ or aláìkí ẹ̀ wọ́n fẹ́ ja ogun wọ́n fẹ́ fa wàhálà wọ́n fẹ́ fa fìtínà àgbákò ń gbénu wọn orí ibú ń bá wọn gbé tó bá yẹ pẹ̀lú tó ń wọ̀kì ni tó yẹ kéde sí wà níta àwọn kọ́dẹ̀ wà náà ṣe olówókìbù ẹ wo ẹ jẹ́ kí
ẹ bá wọn jà ẹ jà wọn lógun. nítorí kó tó jà wọn lógun. ṣe sọ mùsùlùmí tí ẹ bá kọ̀ tí èèyàn mọ kó oṣù òjì. ẹ jọ tó bá fẹ́ kí n play ms bàbá ó ti bá wa tún gbogbo ẹ̀ tó bá wa ṣe yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ bá wa tẹ thumbs up lórí ètò ẹ jẹ́ kó rìn ẹ bá wa share fídíò ẹ jẹ́ kí Tinubu rí. This is serious yo mílíọ̀nù náà rí ilẹ̀ Yorùbá ẹ bá wa like ètò yẹ bá wa kọ comment yìí máa flow tó máa sọ̀rọ̀ rẹ flag gan wọ̀ lérí flag. ṣé ní ìwé àlòkù ìrẹ́nu tí wọ́n gbé dání yẹn àgbákòmọ̀dé lórí ilẹ̀ Yorùbá àgbákòdé ẹ jẹ́ kó wà tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ bàbá kọ́ńdọ̀ fèsì ara wọn. wọ́n kò sùúrù kẹ́mú ọlẹ́rú lórí ilẹ̀ bàbá wa adágún. wọ́n sùúrù kẹ́tìlẹ̀ mọ́ wọn wálé ẹ sì dè mọ́ wọn. ẹni wọn gbọ́dọ̀ lọ́jà lórí ilẹ̀ bàbá wa kẹ́tìlẹ̀ mọ́ wọn ẹgbẹ́ jáde àgọ́ nígbà ẹ sì dè mọ́ wọn. àgbákòmọ̀dé àwọn asòfin lálẹ́ tó àti kékeré mọ́lẹ̀ èyí ṣe fèfè ní olùdẹ́gbọ́ àti wàhálà mọ́lẹ̀. àgbákòmọ̀dé àwọn wèrè rè o. wọ́n kí wọ́n lẹ́hùn kúlù mọ̀rọ̀ sọ́ọ̀dìn bíta bá wọn ẹ̀ẹ́dì wọn gúnlẹ̀ sílẹ̀. ẹ pa wọn ànábì wọn pa wọn. gbọ́dọ̀ bá wọn ní bùbá tọ́pọ̀ sí ẹ̀ẹ́dì wọn bẹ̀ ẹ̀ẹ́dì wọn bẹ̀. bí aláya yìí Yorùbá we are ready for you guys ẹ ń ṣí èrè. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni pé ohun tó yẹ kẹ́ ṣe tẹ̀ ká ṣe lórí ẹnìkan tẹ́ni ẹni ẹ yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ọjọ́ yìí o ohun tẹ́ ẹ ṣe fún yàn tẹ́ ẹ ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o ẹni tẹ́ ẹ bí ààrẹ tiẹ̀ tẹ́ ẹ bá ààrẹ tiẹ̀ òun ààrẹ tiẹ̀ yorùbá ní àìtètè mólè olè mólókù abẹ́kọ̀ọ́ olóòmọ yín ẹjọ́ ẹ má bínú o ta ni olè ta ni olóko ẹ bá wa dáhùn o ta ló bá jẹ́jẹ́ wa ni a wà ní orí ilẹ̀ wa àwọn bàbá wa ń ṣe wọn ẹ wá gbé ẹ̀sìn Islam wá ẹ̀sìn ẹ wá ní aláàyè náà ní Ọlọ́run Olódùmarè àwọn bàbá wa wá gbà yín tọwọ́ tẹsẹ̀ báyìí ẹ ti fẹ́ fi ẹ̀sìn Islam ẹ ti fẹ́ fi gba ilẹ̀ lọ́wọ́ wa ẹ wá ń pè wá ní olè ní orí ilẹ̀ wa ẹ ń pè wá ní kèfèrí ní orí ilẹ̀ wa ẹ pa wọn èèyàn mọ kó oṣù òjìire nǹkan dé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ẹ̀rí nǹkan tí àwọn àáfàá yìí àwọn Fúlàní tí wọ́n sọ fún àwọn èèyàn nínú mọ́ṣáláṣí òun lẹ́ ń gbọ́ yìí o wípé kí wọ́n ṣègbè wọn wá kí wọ́n tì wá mọ́lé kí wọ́n máa pa wá níbikíbi tí wọ́n bá ti rí wa ẹ mọ̀ pé tí wọ́n bá ti ṣègbè wọn wá tí ebi bá pa àwọn ẹni wọn ní àgbègbè láti ṣe mùsùlùmí tí ẹ bá kọ̀ tí ẹ ní ẹ ò ṣe fàtúlùmù torí nígbà tá à ń ka àwọn áyà yìí àwọn kan ní ìtukùtù ní àwọn ms bàbá ń tù ìtukùtù lólówó èkó ń tún tó bá ń tún ó máa ń fi yọ sí òun náà lẹ́yìn náà ń gbọ́ láti ẹnu àwọn àpá yìí bí ẹjẹ́ nílẹ̀ fún ìpínlẹ̀ aláṣẹ sọ ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni àwọn àpá àtẹ̀rí yìí Fúlàní ni wọ́n ní òun mọ nǹkan tí ìjọba ń ṣe torí ìjọba ló yẹ kó ti máa fi ìyà jẹ àwọn àpá yìí torí yẹ kí àwọn ìjọba ti máa kó àwọn àpá yìí kí wọ́n ti máa kó wọn sẹ́wọ̀n nǹkan tí wọ́n fẹ́ ṣe fún àwa ọmọ kóòtù òjìire òun lẹ́ ń gbọ́ yẹn o tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè rí àtìsìn wọ́n á padà ṣe tí wọ́n bá ti rí pé àwọn ti pọ̀ jù ní lọ wọ́n ní àwọn mùsùlùmí àwọn ní àwọn lẹ́tọ̀ọ́ láti tì wọ́n mọ́lé láti ṣègbè wọn yín láti pa yín pé nǹkan tí Allah àwọn sọ nínú Quran yẹn Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Ọlọ́run ló dá wa sí orí ilẹ̀ wa ló fún wa ní àṣà àti ìṣe wa ló ṣe wá ilẹ̀ lẹ́wọ̀ ó fún wa ní èdè wa tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kò ní bá wa sọ èdè Lárúbáwá èyí ò wọ ẹ jẹ́ ká jí tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè jí kẹ́ ẹ tètè padà sí ìdí nǹkan tí wọ́n ń ṣe nílé yín kẹ́ ẹ dẹ̀ lé àwọn ará bí ìdánù kúrò lórí ilẹ̀ wa
àwọn ọmọ tá a bá padà fi sílẹ̀ lọ́la wọ́n á padà gba ilẹ̀ lọ́wọ́ wọn wọ́n á padà kó wọn lẹ́rú ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn jàǹdùkú ni ẹ̀sìn àwọn ajagunbalẹ̀ ni áyà tí àáfà yìí kà ó wà ní Suratu Tauba verse 5 ó ní nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ ṣèdè mọ́ wọn kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronúpìwàdà tí wọ́n kírun tí wọ́n sì yan sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ni aláforíjì aláàánú jùlọ ìtumọ̀ ẹ̀ ní wípé wọ́n ṣetán láti máa ṣègbè mọ́ wa kí wọ́n máa pa wá kí wọ́n máa tì wá mọ́lé tàbí máa di mùsùlùmí ni mo fi sọ fún pé tẹ́ ẹ bá fẹ́ dìbò yan olórí ẹrù dáadáa a ní láti máa ṣe ancestral DNA fún àwọn tá a bá fẹ́ yàn ká máa rí wípé àti àwọn bàbá ńlá wọn ọmọ kóòtù òjìire ni wọ́n tá a bá lọ jẹ́ Fúlàní gbogbo àwa ọmọ Yorùbá ló máa kú sẹ́wọ̀n wọ́n máa ṣègbè mọ́ wa títí tẹ́ ẹ fi máa di mùsùlùmí gbogbo nǹkan tó máa ṣe ló wà nínú ìwé wọn òun là ń kà fún yín ní Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ẹ jí ẹ má sùn ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín kẹ́ ló máa bá wọn ṣe Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju aláàlọ́ ó sọ yìí mo dúró ó dìgbà. ẹ bàbá sálàlá ẹjọ́ tí sálàlá wà lè wà sálàmù yẹn kó máa flow sálàlá wà lè wà sálàmù ms bàbá yẹn ẹ jẹ́ kó máa flow kí máa rí sálàlá lè wà sálàmù ms bàbá sálàlá lè wà sálàmù ms bàbá sálàlá lè wà sálàmù kíkẹ́ àtọ́là Elédùmarè àwọn irúnmọlẹ̀ kó máa bá ms bàbá. ṣebí gbà tí mo jáde ń gba ẹ̀ tí mo sọ pé àwọn pípù yìí wọ́n fẹ́ pa wá ni many people ló ń bú mi ìwọ náà kà fúnra rẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ gbé wá ẹ̀dá bá wà lórí TikTok tó bá fẹ́ wo fídíò yìí ẹ bá bọ̀ lórí YouTube wa Yorùbá Wuyì ó kọ́ tẹ́ fi ń gbọ́ wa lórí kinní náà ni Yorùbá Wuyì tẹ́ fi ń wò mí lórí TikTok yìí ẹ lọ sórí YouTube ẹ tẹ Yorùbá Wuyì ó ní ẹni tó bá fẹ́ kà fúnra rẹ̀ òṣì lọ́nù kan fi òṣì láàmù kan fi pa wá nílẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ ṣe wọn mọ́lé ẹ pa wọ́n ẹ jẹ́ ká wo ìséde tán ní kí wọ́n ṣe wọn mọ́lé àgbẹ̀ mélòó ló lè lọ sí oko mọ́ ṣé wọ́n ti ṣe wa mọ́lé tàbí wọ́n ti ṣe wa mọ́lé ṣé ebi ti ń palẹ̀ Yorùbá àbẹ́bí ò ti máa palẹ̀ Yorùbá wọ́n ní ẹ ṣe wọn mọ́lé wọ́n wá ní ẹ bàdé wọ́n ní bùbá àwọn boko tí wọ́n lọ ń gbèyàn ìsìnà kí wọ́n bàdèyàn lójú títì kí wọ́n gbèyàn wọ́n bàdé wọ́n ní bùbá tàbí kí wọ́n bá síbì kan káwọn ọmọ wà ní kíláàsì kan yalù wọn kọ́ lọ kó wọn àbí kí wọ́n lọ kó wọn nínú ilé àlòkù ránù tí bí kí wọ́n kó anybody wọ́n ní ẹ fìyà jẹ wọ́n ẹ pa wọ́n títí tẹ́ máa fi juwọ́ sẹ́lẹ̀ fún Allah wọ́n ní ìtẹ́ bá fẹ́ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ kẹ́ ẹ gba ránsọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ ìfẹ́ pé kẹ́ ẹ gbowó òtọ̀ràn jísíà náà pè nínú Kùránì wọ́n ní ẹ gba jísíà lọ́wọ́ ẹ̀ ṣé àwọn agbésùnmọ̀mí ń gba jísíà àbí wọn ò gba jísíà a sọ fún yín wípé àwọn pípù wọ́n múra ogun kalẹ̀ wọ́n fẹ́ bá Yorùbá jagun wọ́n fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa àwọn wèrè wọ́n. Now, let's play this. Afa akọni. ba akwai kiristoci ba ba akwai yahudawa ba ba akwai masu magana ba ni musulmi ne da wazin musulunci da na ce muslim ne na jama'a ala na haka shi ne faɗa
nǹkan tí ọ̀gbẹ́ni yìí ń sọ mo fẹ́ gbé wá fún yín o kí n bá yín kí n bá kí n dẹ̀ ká jáde fún yín ọ̀ kínkín ó ní Nigeria belongs to ẹ jẹ́ kí n gbé wá fún yín kẹ́ fojú ara yín kà ní torí wọ́n ní àgbọ̀n ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kún àgbọ̀n afẹ́fẹ́ báyìí òun ló máa ń gbé lọ ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n o afẹ́fẹ́ ló máa gbé lọ ẹ jẹ́ kí n bá yín gbé wá. Only Nigeria is a Muslim country and if you don't want to accept a Muslim ticket you should leave Nigeria because Nigeria belongs to us. Ogun ti dé níjọ́ kìíní àná tá à ń sọ fún gbogbo wa pé ọmọ Yorùbá àwọn wèrè yìí fẹ́ kó wa lẹ́rú ni ẹjẹ́ adájú o wọ́n là fẹ́ dógunlẹ̀ bó ń gbébọ̀ fún yín o mo tọ́ láti dáńlóòdù ẹ̀ ní o eléyìí ló ń sakuléètì láti ìjẹta tí mo ní mo fẹ́ wá gbé wá fún yín ṣùgbọ́n mo bízì kó tó di pé àáfàá eléyìí tí kálá wọlé náà tí wọ́n á sọ tiẹ̀ wèrè ó ti get started báyìí ẹ yẹ kí n bá ó ní. Nigeria is a Muslim country and if you don't want to accept a Muslim ticket you should leave Nigeria because it belongs to us. Sheikh Yahya Jingri ó tún sọ to the extent wípé àwọn Christians they are infidels that they should gbogbo ẹjọ́ àti jẹ́ mùsùlùmí kí wọ́n put wọn in one side where they belong to let them know wípé àwọn làwọn ní Nàìjíríà ogun dé o àwọn wèrèrè o àwọn kan dẹ̀ ti ń bọ́ta wọ́n ti ń support ẹ̀ bẹ́ẹ̀ tó wá fọ́nì sí mi àbí kí tó kó surprise mi ni wípé wọ́n rí people have been against him láti ìjẹta tó ti sọ̀rọ̀ yìí bet àwọn wèrè tó ti pariwo ànábì ni ẹ pa nílẹ̀ Yorùbá nobody is speaking on behalf of àwa Yorùbá mo wá fẹ́ béèrè lọ́wọ́ èmi àti yín does that mean wípé ilẹ̀ Yorùbá wọ́n ti fi yáwó lọ́wọ́ àwọn Muslim so mean pé wọ́n ti fi ilẹ̀ Yorùbá yá owó ní ọwọ́ àwọn Muslim ẹgbọ́n tí pásítọ̀ yìí sọ kátó no ọkọ̀ yẹn kẹ́kọ̀ọ́ play lè fún tó play pásítọ̀ yìí. Let Tinubu recite Surah to Fatiha correctly I will vote for him. Wọ́n ní kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó bá pẹ́ mùsùlùmí ni wọ́n láti nọ́ọ̀tì wọ́n ní kí wọ́n ka Surah to Fatiha correctly àwọn á dìbò fún wọn. Tinubu bò tiẹ̀ dìbò ó ti wọlé Jàgàbá 2027 ní bàbá ẹ kàn ra bọ́ lára àwọn àfáà àtẹ̀bí ń pa lórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹni kọ́kọ́ yín Fatiha ìgbà mẹ́rin ni ẹ máa fi kọ́ Fatiha láàrin 2-3 days ẹ̀dẹ̀ wá nǹkan bàbá wa àwọn ó ti yé yín ẹ̀la ìsọ̀yè tó gbóná ìgbà mélòó tẹ bá fi ka Fatiha ńlẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn tẹ bá win ní gbogbo Nàìjíríà election ẹ wá lẹ̀ ń ṣépè fún àwọn ìjọba Nàìjíríà ẹlẹ́pẹ̀ òmù wọn as how kí ló fẹ́ mú èpè mú ìjọba Nàìjíríà dẹ́sítà bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé tó kọ̀ǹpléènì náà bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn èèyàn tó kọ̀ǹpléènì bí àti jẹ́ Muslim ó rẹ̀ pé tọ́rọ̀ fẹ́ dé yìí nísìn any Muslim tó bá ti ń gbọ́ àbùbù ṣọ̀ǹgànà tó bá ti wá bá ẹ pé kò ṣàánú ó dàbí ẹni wípé Fatiha la máa kà fún wọn nísìn any Muslim tó bá ti wá bá ẹ pé kíní kan ẹ máa fi Fatiha ránṣẹ́ sí wọn wọ́n ní títí bá ti fáwọn ní Fatiha wọ́n ní gbogbo àwọn máa dìbò fún o
wọ́n fẹ́ tẹ̀sì Tinubu bí wọn mọ fatia ká bí kò mọ fatia ká ìgbà mélòó ni ọ̀gbìn ká fatia ẹ ṣáà wá sọ̀yè tó da bàbá wa Tinubu torí èdè yòówù ṣèdè wa ẹ lè má lè ká dáadáa ẹ wá sọ̀yè tó da kẹgbẹ́lúra tẹ bá ka fatia ní Tinubu bá wọlé bá bí ìyálà ìyá yín rè pọ̀n rí mọ pọ̀npọ̀n bàbá bá yín kẹ bọ́ta kẹ complain about Tinubu ti yín á yẹ tí bá rí àbùdù ló ń bi orúkọ ẹ tó bá ní Tinubu ò ṣe dáadáa a máa wọ̀n ẹ́ lépè a máa fún yín fatia tó bá ní fatia 1 million a máa fún yín fatia bàbá mi Tinubu Àkànbí bó tí ẹ dìbò ó ti wọlé bó tí ẹ dìbò fatia ló máa yọjú ẹ máa gbọ́ sókè lórí ọ̀rọ̀ fatia ni fatia alálùbáríkà ẹ jẹ́ ká ṣe fatia alálùbáríkà fatia alálùbáríkà Tinubu máa fi wá yáwó lọ màmí ẹni sùúrù ọ̀nà tó tún fẹ́ gbé gbà ní. Tinubu máa fi wá yáwó lọ ká ṣe fatia alálùbáríkà jẹ́ ká ṣe fatia Tinubu lọ́tà everybody àti máa ṣe fatia alálùbáríkà báàgì ráìsì ó bá di 1 million fatia àwọn ọ̀gá máa fi skul lọ fatia máa bẹ̀ bá gbóhùn sókè àwọn wèrè o. ẹ kú ètò máa o ilé èèyàn wọn oríṣiríṣi ọbẹ̀ là ń rí jọ kú àdáhàn lẹ. láti ṣàlejò gbà. ìbá ṣàlejò gbà. àwọn bàbá wa ṣe gbà. láti Ìlọrin ní gbogbo ìkíní ti jẹ wọ́n ti pẹ́ tó ti bà sílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni o. bàbá tẹ kọ́kọ́ ṣòwò tẹ tí ẹ ṣe wọn méjì yẹn tó jọ Yorùbá bẹ́ẹ̀ yẹn. etí ẹ mọ ó ṣe Yorùbá. wọ́n ṣe Yorùbá olóyún kú yìí ó ṣe Yorùbá. mo wo fídíò bàbá Akéwùgbà Gold níjọ́ wo ni ó ń àdírẹ́sì àwọn ọmọ wọn yí àwọn young guys tó wà bẹ́ẹ̀ wọ́n ṣe Yorùbá wọ́n múra bí àwọn nọ́ọ̀tì yẹn ni wọ́n àdírẹ́sì wọn bá wọn wí. òun gan kọ́ ṣe Yorùbá ni. wọ́n ń ṣe Yorùbá. ọmọ lórí Google ọmọ Mali ni. àwọn Chad àwọn Mali àwọn Sudan àwọn Sahel láti Sahel wọn yẹn wọ́n ti wọlé gidi gan sílẹ̀ Yorùbá eléyìí tó ń ṣẹlẹ̀ yìí gan tí wọ́n ti bàbá Tinubu ń yí ọwọ́ ìpadà ìgan wọn expect ẹ̀. bẹ́ẹ̀ni Tinubu is wọn expect ẹ̀ tó àwọn fẹ́ lò nísìnyí báyìí sẹ́rí tíríkì tó ń lò báyìí sí ni pé àwọn fẹ́ dẹ́rùbà àwọn Christian àtàwọn oníṣẹ̀ṣe ipe tẹ bá vote muslim bó ṣe máa lọ nìyẹn so ẹ̀rù á wá bá àwọn Christian yes ẹ̀rù á bá àwọn pé muslim àwọn ń ké muslim pé muslim country Nigeria another strategy nìyẹn báyìí o àwọn fẹ́ máa claim ẹ̀ wọ́n máa fẹ́ kó bá bàbá Tinubu pé strategy kan nìyẹn o because nǹkan tó ń pariwo yìí ó máa dẹ́rù bà wọ́n tí ò bá jẹ́ muslim yes wọ́n máa ń fẹ́ kó gbà wọ́n ò pé ọ̀nà olùwọ́n lè gbà wọ́n ti try ti Ọ̀yọ́ wọ́n ti try ilé wọ́n ti try yẹn wọ́n tún bá wọn ní ọ̀wọ́n oníṣẹ̀ṣẹ̀jà láìpẹ́ èyí tó tún dé tó tún jáde tó tún kúkú là á mọ́lẹ̀ ni ẹ pọ̀ wọ́n lọ́wọ́ nílùú o. wọ́n láì. so kọ́ tètè mú wọn orú àwọn tó bá ti ń sọrúkọ báyìí kọ́ má kàn dákẹ́ lórí ọ̀rọ̀ wọn o kọ́ mú wọn kọ́ lọ tì wọ́n mọ́bì kan bíi ti àwọn tó kù. Burkina Faso. bẹ́ẹ̀ ni ti Burkina Faso ó kàn jẹ́ pé àwọn ọ̀tá tí bàbá Tinubu ń dojúkọ lọ́wọ́ wọn pọ̀ wàhálà yẹn pọ̀ lẹ́gàn àwọn ilé ìfẹ́ lo ẹ̀sìn báyìí wọ́n fẹ́ fi dẹ́rù bá everybody so kí Yorùbá náà ká má sùn o ká má sùn àsùnpìyè o nǹkan tó wà nù wọn ni wọ́n ń sọ yẹn ara ń ta wọn náà ṣe ń sọ síta ń sìn ìkan náà mo rí nígbà some months ago ní Abẹ́òkúta ó pariwo pé kọ́wọn Haúsá máa bọ̀ wọ́n jọ nílùú ìní ní Abẹ́òkúta ń bẹ̀. mo ti sú ẹ̀ ó tó bí 7 months pápá mo ti sú ẹ̀ dáadé. ó ní kọ́ máa bọ̀ kọ́wọn jọ wá gba ìlú yìí o kọ́wọn jọ wá gba nǹkan tí wọ́n ti plan ní wọ́n bá ti fún fèrè yẹn báyìí kọ́wọn wá gba ìlú onílùú. wọ́n bo everybody ni. ẹ̀kọ́ bo everybody. tẹ́lẹ̀ nìyẹn tí ò bá ṣe pé
ọlọ́run pọ̀ ṣáà wà pẹ̀lú àwọn ilẹ̀ yorùbá àti àwọn tó kù ní south ṣá generally wọ́n ti finish haúsá wọ́n ti báyé wọn jẹ́ tán wọ́n fẹ́ wọ south ilẹ̀ yorùbá náà dẹ̀ fẹ́ gbà wọlé so kán tètè wá bọ́n ṣe máa ṣe wọ́n mo inú mi dùn tó ń ṣẹlẹ̀ báyìí nítorí pé wọ́n ti wọlé gan fífún àwọn ọ̀dọ́ wọn tẹ́ bá rí lórí facebook mo ń sọ fún yín ẹ máa wò pé àṣé ẹ máa wo àwọn míì gan wọ́n ń ṣe yorùbá wọ́n kàn máa fi orúkọ wọ́n ti ń sọ yorùbá gan wọ́n tẹ̀ tún ń bá àwọn yorùbá dá sínú discussion gan wọ́n ti understand gbogbo treat everything wọ́n ti dúró dè wọ́n gbogbo èkó yẹn wọ́n ti wà ń bẹ̀ dè wọ́n gbogbo eléyìí gbogbo ilẹ̀ yorùbá ṣá. nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn kí yorùbá múra sílẹ̀ wọ́n ṣe máa flush wọn jáde àwọn tó wà nínú ilé nìyẹn eléyìí o àwọn tó wà ń talẹ̀ ilẹ̀ ti lé lọ nínú igbó yẹn àwọn tó wà nínú ilé ọ̀rẹ́ dìlé léyìí wọ́n ti wà nínú ilé ẹ̀wọ̀ rubbish tó ń sọ orúkọ yorùbá lẹ́nu torí confusion ló fẹ́ dálẹ̀ àwọn èèyàn àwọn Ìgbò tó ń gbé nǹkan jáde sí wọn ní yorùbá muslim cleric ó ti wéjì wọ́ọ̀ ó ti wéjì wọ́ọ̀ sí yorùbá muslim cleric everybody ń pè náà bí yorùbá muslim cleric na fúlàní o ọmọ fúlàní ni o. àwọn ti wé nǹkan táwọn máa ń ṣe nìyẹn wọ́n ti ránṣẹ́ sórí ilẹ̀ Ìgbò yẹn tí wọ́n ti ní mọ́ọ̀sì ńbẹ̀ ọwọ́ kan tí ń di muslim wọ́n ti fọ́ wọn lówó tó sójà wọn ni orú bọ̀bọ̀ tó wà ní south yìí Asiri dòkúbọ̀ yẹn wọn iṣẹ́ tó ti ṣe sílẹ̀ nìwọ̀n yẹn tóun bá ti máa jagun débẹ̀ yẹn wọn tó máa bá wọn kú yẹn tó máa wà pẹ̀lú ẹ ṣe mọ̀ máa kọ́ tó tẹ́kọ̀ọ́ lẹ̀ lómi ẹ̀ ṣe Asiri dòkúbọ̀ ti pé mujahideen lórúkọ òun àwọn tó máa ń jagun ẹ̀sìn ṣẹ́ráyé wa báyìí ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho tó ṣí wa lójú ààrẹ ajagun lànà of Yorùbá land àdìsọ́mọ aládùúgbò God bless you ẹ bá wa gbóhùn sókè o àwọn wèrè dé o adáre o bọ́lá fẹ́ sábà yorùbá ṣe é ti rẹ́dì ẹ̀ẹ́dẹ̀ ọkọ bèrè ná yorùbá ṣe é ti rẹ́dì àjọyọ̀ ẹ kú iṣẹ́ o yes ma àwọn ọmọ mi ń kọ́ o adúpẹ́ o ẹ kú iṣẹ́ o àṣẹ àṣeyẹ o àṣẹ o ṣẹ́rí ìfọ́tẹ́lú kan fẹ́ sọ ní pé ẹni ò tọ́rọ̀ láti sọ pé tí bàbá Tinubu bá pọ̀ fá tí àwọn onídìbò fún un níbo lọ́wọ́ àwọn ọ̀dà àwọn eṣiṣi ẹnu bàbá Tinubu tó pa pátì sáwọn lọ àwọn náà rán lọ ní fún bàbá àwọn náà Tinubu jà ti wíìnì ní kájà ìwà àdó tó bẹ̀rẹ̀ wọ́n ti rò pé bíi tàkọ́kọ́ lè bá wọn mọ̀ pé Tinubu bọ́ tí ó ti kó lẹ́yìn àwọn tipẹ́tipẹ́ báyìí àwọn tó wá ń sọ pé wọ́n máa pa ni tó bá ti yà kó ní mùsùlùmí wọ́n máa pa ni wọ́n lọ dín nínú ìdílé wọn ṣé kò sí olóòṣà ń bẹ̀ kò sí kristẹni ń bẹ̀. ànábì ni apá ni o. nínú ìdílé wọn gbogbo tó wà nínú ìdílé wọn tí ò ń ṣàwọn nìkan lọ jẹ́ mùsùlùmí kọ́ lọ pa gbogbo wọn kọ́ lọ pa gbogbo àwọn tó wà nínú ìdílé wọn torí pé inú ìdílé kọ̀ọ̀kan ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló máa wà ń bẹ̀ mùsùlùmí máa wà bẹ̀ kristẹni máa wà ń bẹ̀ yorùbá ni wà oríṣiríṣi máa ń bà ń bẹ̀ yorùbá ni wà tó wọ́n ṣe wọ́n láti máa sọ wípé wọ́n máa pa ni tó bá ti ṣe kìrìsìtẹ́nì àbí tó ti yàpò ní kí wọ́n máa pa ni wọ́n ṣe láti máa sọ bẹ́ẹ̀. eléyìí sì kò tẹ̀ sí pé yàpò ń bẹ̀ màmí ẹgbọ́n tó ń sọ eléyìí kì í ṣe pé bóyá ẹ̀ ṣe ìsìlámù rí ẹ̀ ṣe ìsìlámù rí ohun tó ń sọ ni wípé gbogbo alágẹmọ oníjẹ̀bú olóòlù àwọn Ọlọ́bàtálá ó ní kọ́ńsẹ̀tì mọ́ everybody wàhálà yìí wọ́n fẹ́ tẹ́ ni ṣé àwọn lè dá gbogbo ìṣà orílẹ̀-èdè kì í ṣe ìyá wa ẹ lọ wo sóyè láti bẹ̀rẹ̀ ẹ wo láti bẹ̀rẹ̀ mo ìṣẹ̀dẹ̀ láti abájọ mo ti pẹ́ ẹ wo láti bẹ̀rẹ̀ ó ìṣẹ̀ṣe wa ohun tí a tẹ́lẹ̀tì gbogbo Yorùbá ni wọ́n ń rìfà sí ó tún wọ́n wá sọ wípé àìtètè mọ́lẹ̀ wípé tí àwọn tó bá tètè ṣe wa mọ́lẹ̀ nísìn ó lè máa mú olóko táwa ni ó lè nínú Yorùbá àtàlejò ọ̀ràn tá a gbà. a máa ti gbà á ti ṣe àwọn èèyàn gbà wọlé o nǹkan tá bàbá ńlá wá fà sílẹ̀ rèé o tó bá jára wọn mọ̀ sí ni a ti máa yọkà dápò ònú rẹ̀ sí o a ti máa lé wọn sígbó àwọn bàbá wa láti ilẹ̀ ló ti fà wọ́n wọlé tó gbà á lálejò tọ́rọ̀ pé èèyàn gidi tó ọmọ kan fẹ́ gbà lù mọ́ a lọ́wọ́ ni o. àwọn bàbá wa wọ́n ṣe sàǹdóró fún wa pẹ̀lú àwọn òbí tó ń gbà lálejò. wọ́n ṣe sàǹdóró fún wa o wọ́n ṣe burúkú gidi gan fún wa gan. ẹlẹ́ẹ̀kejì tèmi fẹ́ sọ ni pé kí dáàdì wa bàbá Tinubu olódò òde wọ́n ṣọ́ra fún kí ló ti ń pè o Ṣètìmà torí bí Ṣètìmà ṣe dákẹ́rì gidi yẹn irọ́ ló ń pa o
òun gan lágbèdè gbà ó kọ́ ṣọ́ra fún gan o kọ́ ṣọ́ra fún bó ṣe jẹ́ pé igbákejì tọ́mọdé máa tún gbé àpótí ìbò ní ìyá tásírà 27 kọ́ yọ ẹlòmíì ní òun ti ṣẹ́ parí nìyẹn kọ́ yọ ẹlòmíì ní kó má wà nú ẹ̀ mọ́ torí pé bó ṣe wà yẹn òun gan ló ń fi gbogbo wọn lọ́wọ́ òun ló ń kí wọn láyà ní pé kọ́ máa sọ báyìí mo tuntun sọ ṣẹ̀tìmà ni so kí bàbá ṣọ́ra gidi gan ọlọ́run á fún wọn ṣe ẹ̀mí wọn á fún nǹkan kò ní ṣe wọn kò dẹ̀ ní ṣe ẹ̀yìn náà kò ní ṣàwa náà tá à ń gbọ́ yìí lágbára ọlọ́run gbogbo ìkan tó ń gbé wá pé wọ́n fẹ́ ṣe nílé Yorùbá kò ní ṣe é ṣe fún wọn ó máa wọ́ mi ní wọn ò ní lágbára wa la máa dá wa la máa borí wọn torí ìtẹ̀tẹ̀ ló máa ń lékè odò àwa la máa borí wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tó wá fẹ́ sọ̀rọ̀ lórí tàwọn ọmọ Gani Adams yẹn tó lọ sí títí Ìbàdàn wọ́n ní àwọn fámìlì àwọn làwọn kónú mọ́tò yìí o àwọn làwọn àbí àwọn òrìkì ní o 100,000 tí mo ṣì sọ́jọ́ ní tí mo bá sọ pé 100 mailer tó fún tí bàbá Ọ̀ọ̀ni tó fún Sunday Igboho kìíní yẹn ń pa wọ́n lẹ́kún kiri kódà Gani Adams kó sunkún nu yàrá gan ni kò kàn lè sún síta ni iṣẹ́ olú ẹ̀ fún àmúmọ́ra ara ìyáwó ilé ẹ̀ dá ìmọ̀lá tó wá já sí sunkún nínú ilé ni wọ́n ti sunkún nínú ilé làwọn mẹ̀ ṣe ń sunkún ta bóun ṣe ń sunkún nínú ilé làwọn mẹ̀ ń sunkún ta ọ̀rẹ́ lẹ́kún nínú ilé ìbínú yẹn làwọn mẹ̀ fi bọ́ síta wọ́n fi ń lọ ṣe pé kínní àwọn lọ́mọ àwọn mẹ́rin kan wọ́n ṣòkan lánàá àwọn ti mú òun rèé o àwọn mú kí wọ́n lọ múra wọn gbogbo ẹ̀kúkú ni mo rí tí yẹn pé yarí nìṣẹ́ tí báyìí gbogbo ẹ̀ ni mo rí gbogbo ẹ̀. wọ́n lọ múra wọn ara wọn ló mú àwọn náà fẹ́ gba 100 million. wọ́n fẹ́ gba 100 million. ẹ ṣe òun yà wá. ṣebí tẹ́lẹ̀ kó tó di pé Sunday Igboho kó tó di kó jáde ṣebí Sunday Igboho sọ pé òun ò fowó owó rẹ̀ ló fi ń ṣe é òun sọ pé táwọn ìjọba ọba sáìtì kan fún òun ní 60 million òun ò ní jáde àbí kọ́sẹ̀ báwo ló ṣe máa fún ààrẹ ní 6 million iṣẹ́ tààrẹ bá ṣe iṣẹ́ ogun jíjà lọ́jà rẹ iṣẹ́ tààrẹ bá ṣe ló máa mú káwọn aráàlú àtijọba gan kọ́kọ́ fún ní nǹkan. bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹni tó dẹ̀ ní nǹkan ṣe ó dẹ̀ jáde ó fowó ara ẹ̀ ṣé ńgbà táwọn ọba rí pé ó fowó ara ẹ̀ ṣe pélé yìí ó ṣẹ́gun àwọn dẹ̀ rí inú ọkàn wọn balẹ̀ wọ́n fún ní nǹkan tó yẹ kó fún Sunday Igboho ò dẹ̀ tí ìgbowó tán wọ́n yìí máa gbà káàkiri lọ́dọ̀ àwọn ọba máa kú lọ́wọ́ ni wọ́n bá máa kú ní kọ́ kú mo máa sọ kiri kan pé kọ́ lọ so búlọ́ọ̀kù mọ́ gbáyà kọ́ bọ́ sórí tọ́mílà kọ́ bọ́ sọ́sà kọ́ máa bómi lọ. odò ti gbó ní yẹ̀yẹ́ lọ nìyẹn. odò ti gbó ní yẹ̀yẹ́ lọ kò wá tán ẹni máa wù kó fẹ́ sọ̀tà kó máa bómi lọ. tọ́lá sọ títí tẹ́ ò bá gbà kò burú agbolé ìwọ gbọ́dọ̀ ọlọ́run àrànlọ́wọ́ iṣẹ́ tí àwa gbà lórí kò ní ṣiṣẹ́ ṣe ọ̀sẹ̀ ní rí mú ẹjọ́ mo tún wá fẹ́ sọ kí ló máa ṣe rí fọmọ kí Sunday Igboho má sùn mọ́ Gani Adams o tóró máa wọ́pọ̀ bó ṣe máa fà mọ́ra bóyá òun náà máa rówó gbà bí kan wọ́n má sùn mọ́ Gani Adams o kọ́ má sùn mọ́ rárá o ó má sùn mọ́ rárá torí má jà màsálà mọ́ obìnrin lójú ogun ẹni bá ṣe oògùn bọ fún ó gbọ́dọ̀ sá fún ìbọn ni kò gbọ́dọ̀ fáyà gbangba o ló bá fẹ́ kó ṣiṣẹ́ o kọ́ má sùn mọ́ Sunday Igboho kó jọ o. kọ́ má sùn mọ́ Sunday Igboho kọ́ má sùn mọ́ Gani Adams. kọ́ má sùn mọ́ àǹtí Gani kó má sùn mọ́ àǹtí Gani rárá kó má sùn mọ́ Gani Adams àtàwọn àwọn kìíní àwọn ọmọ Gani Adams tó bá dẹ̀ sọ́pọ̀ fẹ́ lọ́jọ́ yìí ìlú ẹ̀kú kó má gbà ó ràn wá ní Gani lóró wọn wá òfinú tẹ́lẹ̀ wá sọ́dọ̀ Sunday Igboho kó má sùn mọ́ Gani Adams àdàlú kó má sùn mọ́ àdàlú báwo ó dàbọ̀ yìí ẹ má fà aṣọ ọjà jà ló dàbọ̀ kó má sùn mọ́ àdàlú kó jọ torí lọ́hùn ó jọ ó dàbọ̀. ìyá ìtọ́ bá fi wọ́n lẹ̀ ṣé òyìn máa fà á jẹ́ yánmọ̀yánmọ́ ni ẹ ṣe wo mo dúpẹ́ o Olúwakẹ́mi thank you for your super stick ọwọ́ yẹn máa lọ sókè àpòṣẹ́ sàmúrà òkè ìgbà pé yóò ní gbẹ ẹ tó wà lórí TikTok mo fẹ́ gbé yín wọlé but ẹ send at me máa gbé yín wọlé I am not all about send the gift but wọ́n report page mi làwọn èèyàn sọ pé kí n máa gba at me kẹ́ tó gòkè wọ́n ti bá gba at me ẹ tó bá fún mi ní at me. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.